ìwọ Akọgun tí bàbá Adébóyè bá lóhùn ríran sí mi wo máa kúnlẹ̀ débẹ̀ ni tóyè tí bàbá Oyèdépò bá lóhùn ríran sí mi mo máa rá débẹ̀ ni how much less wọn ò ní sọ pé àwọn ríran sí ẹ gbogbo àwọn pastor ẹ wo Chris Oyakilome Chris Oyakilome is one of the most powerful regardless of how they see their money is none of my business tèmi ni pé ó wà ní Èkìtì Akọgun oríran sára Lẹ́kì olè ni ẹ ilé tí èmi ò fi hàn ará Èkìtì olè ni ẹ olè ni ẹ o ríran sí àwọn ọmọ ọjọ́ ẹ kí wọ́n làlùyọ ọlọ́ṣà ìgárá ọlọ́ṣà lélẹ̀ o ríran sí àwọn ọmọ ọjọ́ ẹ kàn máa páàkì mọ́tò ńláńlá kàn wá wájú ẹ̀ o ríran sí àwọn ọmọ ọjọ́ ẹ o ríran sí ìtò ń wá ọmọ o ríran sí ìtò ń wá ọkọ o ríran sí ìtò ń wá ìyàwó o ríran sí ìtì ayé ti bì ṣubú o wá gbéra látèkìtì olè olórí burúkú ìkejì awà kísàròde olòṣì olè ọmọ ṣùsì ẹ tó fẹ́ rìn sí ẹ̀mí wọn máa ń ṣùsì wọ́n fẹ́ go viral wọ́n fẹ́ trend olè ní ẹ ò ríran ọlọ́ṣà ní ẹ olè ní ẹ ìgárá ọlọ́ṣà mi nídìí láti sọ fún ẹ pé mo ní mi nídìí láti sọ fún ẹ wípé wòlíì Ọlọ́run ni mí gbogbo èèyàn tó súnmọ́ mi gbogbo àwọn ọ̀rẹ́ mi gbogbo wọn náà ṣe dáadáa gbogbo àwọn èèyàn ẹ rí mi mo ṣe ṣẹ́yìn rí mi kí n gbé èèyàn kan sẹ́yìn kí ni ó yá kí n lọ tọ́jà kí wá lọ bá mi gbèjà èèyàn ń sọ fún yín pé àdàbí èèyàn ń sọ fún yín pé àdàbí èèyàn ń sọ fún yín pé àdàbí ẹ ṣàìmọ̀ wípé ẹni tó ń sọ fún yín pé àdàbí ìran tó dájú wà lọ́wọ́ ẹ̀. tó ẹ̀yin èèyàn wa ẹ ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí màmá Lizzy Anjorin tí ó sọ nínú fídíò tí ẹ ṣe wò tán yìí látàrí wípé wòlíì Akọgun wọ́n ríran sí màmá Lizzy Anjorin tàbí wọn kò ríran sí ẹ ti gbọ́ tí ó sọ wípé tó bá jẹ́ pásítọ̀ Adébóyè ni tàbí pásítọ̀ Oyèdépò ni wọ́n ríran sí òun àwọn máa rá débẹ̀ ni ṣùgbọ́n ta ni wòlíì Akọgun jẹ́ òun tó ṣe máa ríran sí òun ẹ̀yin èèyàn wa ẹ ti gbọ́ nǹkan tí arábìnrin yìí tí wọ́n sọ tán nínú fídíò yìí. Do you know meaning of àdàbí? Yorùbá kọ́ ló lò ó Yorùbá kọ́ ló lò ó wọ́n máa ń lo àdàbí males mi àbí wọ́n máa ń lo àdàbí wà ní Bible àdàbí wà ní Quran àdàbí wà nínú ìṣẹ̀ṣe.